no more life, jumping from one party to the other. Please, enjoy. Down on your knee! Enjoy. Enjoy. Nǹkan ṣe agbárí ẹ̀. Mo forúkọ Ọlọ́run bẹ̀ wá. Ṣé ọmọ Ọlọ́run tá wà ní? Dábìlò! Mo ní ṣe ọmọ Ọlọ́run tó wà ní. Ẹ máa gbà mí lọ́wọ́ ọmọ yìí. Mo forúkọ Ọlọ́run bẹ̀ wá. Ṣé o kí wọ́n stupid? Forúkọ Ọlọ́run bẹ̀ wá. Get out! Stand here. What's wrong with you? Who is your uncle? Tani uncle ẹ? Oh, da uncle ẹ mọ̀. Now, be a gaff. Go on the chairman. Abi? Sit down. Now, just look at me. I'm not here to play, okay? Thanks, sir. Chairman, Abi? Good. Ṣé wọ́n pé yẹ kó wà lọ́fíìsì ńsìn kó máa perform àwọn duties ẹ̀. Now, lára àwọn duties ẹ̀ yẹn ńsìn wàá ṣe kan náà ìbílẹ̀ ni. Now, ọ̀rẹ́, you know what you're gonna do for me? O máa sign àwọn check yìí accordingly. Ṣo ní pẹ́ mẹ́? Ara. Good. Yeah, well done. Oh, thank you. Oh, Shuri, sign check yìí accordingly, okay? Now, go on. Ló ní kí n kọ sí. Ìwọ má bọ́dà ayé tó yẹ kó kọ síbẹ̀. Èmi á take care yẹn. Now, sign.
Signature ọmọ yìí fún ẹ̀ gan ṣá. Beautiful. Very, very beautiful. No. Kò ní láti kọ 10. Sórí nǹkan tí mẹ́ta yìí máa ṣe. Mẹ́wàá gan lè má lè ṣe. Now good. Oh. Kí ni ẹ bàbá? I made a mistake. Ọ̀rẹ́, so o fẹ́ máa prove bó smart àbí? No, o ò lè sọ fún mi pé mo ṣe mistake. Pé kì í ṣe pen tó ń lóore. Now, look at me. Where is your green ink pen? Kò sí lọ́wọ́ mi. Kò sí lọ́wọ́ tiẹ̀. Bẹ́ẹ̀ni. Okay, bolúwa. Wà lọ́fíìsì. Wà ní ọ́fíìsì. Níbo lọ́fíìsì? Ní drawer ìsàlẹ̀ pátápátá. Drawer ìsàlẹ̀ pátápátá. Are you sure? Yes, I'm sure. Look. Don't play smart on me. Ṣorí tí n bá dé ọ́fíìsì yẹn tí mi bá bá green ink pen yẹn bẹ̀. Ọ̀rẹ́, I swear to God. I will kill you. Máa pa ẹ́. Okay? Máa pa ẹ́. Bàbá, ṣé kò ní bọ́ wọn play pẹ̀lú wa? No. Just hold it. Hold on. Let's go. Take care. All right, bàbá. Ṣé mo kí wọ́n mọ stupid ṣá? So ìwọ ní special pen? Ó ní special pen ló lè sọ fún wa? Ta ló kọ́ ẹ lọ́gbọ́n yẹn? Shut up! Tí bàbá bá débẹ̀, tí wọ́n bá mú pen débi báyìí, look at it. Ìbọn tí mo máa fi pa ìdánù lélẹ̀. Guy, ọmọ yìí múnú bí mo ń bọ̀. All right. Olówó lọmọ. Stand up. Look at me. Olówó ni ẹ o. Àbó kìí ṣe lówó. Ọmọ kékeré olówó. Ní kankan tá a fẹ́ ṣe fún ẹ. Okay? Àwa kàn fẹ́ bẹ́ẹ̀ ná nínú owó ẹ̀ ní. Ká gbà tiwa kò dé máa lọ lálàáfíà. Ejò! Níbo? Kí ló wá ṣe ń bí? Ejò tí mo gbọ́dọ̀ yẹ kí sáré bọ́ta. Ṣé mo pè é ni? Ọmọ tá a fi sílẹ̀ yẹn kọ́. So, o fẹ́ máa sá lọ àbí? Ẹjọ́. O fẹ́ máa sá lọ? Rárá mo Hey! ti sá. So, tí mi bá rí ẹ̀sìn, wàá sá lọ. Rárá mo. Ní ibi tí mo bá ṣe dé yẹn. Ẹjọ́. Ọmọ yìí fẹ́ máa prove kóhun smart ṣá. Ẹjọ́. Ó yá gbé fún mi. Gbé fún mi. Ẹjọ́. Níjọ́. Gbé fún mi. Ọkọ mi, kí ló ṣẹlẹ̀?
Kí ló dé, kí ló ṣẹlẹ̀? Àṣàlà ni mò ń lá. Àlá kí ni irú àlá wo nìyẹn? Kí ló rí lójú àlá, kí ló ṣẹlẹ̀? Mo lálàá pé Uncle Bọ́ládé wọ́n máa wọ èèyàn wá sí ẹnu ọ̀nà school mi. Wọ́n wá kidnap mi. I reject it in Jesus' name. I cover you with the blood of Jesus. Every evil plan of the enemy against your life, I cancel it by fire in Jesus' name. Mi ò ní fojú sunkún ẹ lórúkọ Jésù. Àmín. Yes, come in. Ẹ káàsán madam. Ẹ káàsán. Ẹ rọra. Ẹ jọ̀ọ́, ẹ jókòó. Okay. Ẹ ṣé ma. Kò dájú pé ẹ mọ ojú mi wọn ma. Ó ń ṣe mí bẹ́ẹ̀ pé mo ti rí yín rí. Èmi ni lọ́ọ̀yà Tóyọ̀sí. Mo wà níbí lọ́jọ́ tí ẹ̀yin mọ̀ ti dáàdì náà. Oh, lawyer Big Mommy. Bẹ́ẹ̀ni, nǹkan tó ṣẹlẹ̀ ní pé àti ka will Big Mommy. And nínú will wọn, most of our properties náà ti bequeath fún ọmọ yín ọ̀rẹ́. Lawyer, tí bá gbọ́ yín dáadáa, ẹ̀mí pé Big Mommy will most of our properties fún ọ̀rẹ́. Exactly. So to that regard, ma, ẹ ní láti sign àwọn documents kan. Let's have it. Sign here. Oh no. Ẹ má tún ṣe yẹn mọ́. It's okay. Ibo lẹ ní kí sáyẹ̀nsì. Ibi ìbá ilẹ̀ máa sáyẹ̀nsì. Oh no. Ẹ má tún ṣe yẹn mọ́. Ẹ má tún ṣe yẹn mọ́. It is well. Offensive, for very, Alexa, offensive, bẹ́ẹ̀ni, ayọ̀ ti dé o, ire ti wọlé dé o, ayọ̀ ti kún lé mi báyìí, ẹ wá bá ń ṣàjọyọ̀ nú lé mi, ẹ mọ̀ bọ̀, mọ̀ pẹ̀ rárá o, tètè mọ̀ bọ̀. Alisa. Fi nǹkan tó ṣẹlẹ̀ mọ̀ bọ̀ ní kọ́ ọmọ bọ̀ báyìí alọ́rọ̀ alọ́. Kò tí kan tó bá kàn wọ́n pè ọ́ wọn ò tí pè ọ́ sí. Máa gbọ́ o dé láti ibi iṣẹ́ o ò tiẹ̀ wọlé rárá kó o kí a pé a kú ilé ojókòó tán bẹ̀rẹ̀ sí ní pe gbogbo èèyàn ṣé tí wọ́n ń pa àwọn èèyàn fún nǹkan yẹn kó o pè mí fún kó o bá mi sọ̀rọ̀ ni. Mo yọ lẹ́nu mo ń pa àwọn èèyàn. ọ̀dà wa lọ jẹun. Mo sì ń fira o. Wọ́n ní tẹ́lẹ̀ díẹ̀ ní ìrí ní ìtì ṣé nǹkan kan yẹ kó ṣẹlẹ̀ sí ọ kẹ́mi kọ́ má jẹ́ mi ní kọ̀kọ́ gbọ́ ọwọ́ àpè gbogbo ayé ò pé gbogbo èèyàn ó jẹ́ kíyàwó rẹ olólùfẹ́ rẹ ó jẹ́ kọ́gbọ́n tí ń ṣẹlẹ̀. Ta lẹ̀ ń pè. Mo bó ni sọ wa. Ọlọ́run ti ẹ̀ ṣeun ọmọ ẹ ló dé. Oníláyọ̀ mi dé ayọ̀ mi kún. Ẹ bá mi sọ̀rọ̀. Wọ́n bọ̀ sọ. Alẹ́ bá mi sọ̀rọ̀. Pẹ́ẹ́sì. Bóòni. Ọdẹ ẹsẹ̀ kẹrùkọ ẹsẹ̀ kọ́ ọ̀dà. Bóòni wọn lọ àbí. Kí ló ṣẹlẹ̀? Ayọ̀ ti dé ayọ̀ ti kúnlẹ̀. Bóòni ọdún ayọ̀ ni. Ọmọ kiri mò ń bọ̀. Ọdún ayọ̀ lọ́dún yìí. Wọ́n ti fún mi provision mi sẹ́ wa. Ṣé torí rẹ ló ṣe pè mí? Orí rẹ̀ burú òṣèlú kí ló dé. Lórí pé wọ́n fún ọ ní sẹ́ńbìtà mílò kankan níbi sẹ́wà ló wá ń pariwo sí òṣèpò yé kàngbà náà àbí kò pé ọba wa tó ṣẹ̀ṣẹ̀ jẹ́ nílé wà sẹ́ńbìtà kọ́ lísìnsì wọn fún mi níbi iṣẹ́ àní wọ́n fi oyè dá lọ́lá níbi iṣẹ́ wa èmi ni píye. Dadi òyìnbó yẹn tẹ̀sán yẹn kò correct promotion náà pè. Promotion àti provision. Promotion òun náà pè promotion. Promotion. Nígbà tí mi sọ fún ọ. Èbó náà sọ́kàn ní ọ̀pọ̀lẹ́. Adúpẹ́ fọlọ́. Ọlọ́run ló ní kó rówó ráhùn lọ. Ṣé ìdúró náà bàbá ọ̀pẹ̀bẹ̀ bá a bá wíta ìbá kú bẹ̀ irú rìn tẹ̀rìn lónìí kò tó sí rárá tọ́lá àgbàlagbà alẹ́ la pè yín àgbàjá ìsí ìbáwọ́ jẹ ẹ̀ ń bọ̀ ẹ dé yín káàtì ẹ̀ wá wípé ọkọ tèmi ránṣẹ́ pè yín pé pàjáwìrì ẹ wá dé yín náà nígbà tẹ ẹ dé yín
ó yẹ kẹ́ ẹ tiẹ̀ wo àwa tẹ́ ẹ bá lórí ìdúró kẹ́sì kí a kú kalẹ̀ ẹ mọ̀ kú kalẹ̀ ẹ tiẹ̀ wá wí nǹkan kan sọ́wọ́n adé àbáwọn. ọmọbìnrin torí Ọlọ́run aya mi ìpè takọ rẹ pè mí ló jẹ́ kí n mọ ọ̀rọ̀ sí àbọ̀ nígbà tí n débi tí wọ́n á ń bọ́rọ̀ dùnú lẹ́nu ẹ̀ ló jẹ́ kí n mọ rí ọ ọmọbìnrin. sọ́nà lọ́mọ irú ara ò lọ ń jájẹ báwọn kí ló ṣe ọ́ sọ́jà pamọ́rí dùn. ṣé ẹ mọ̀ ìjọra yín lójú abẹ́rẹ́ tí wọ́n náà sá tẹ́tẹ́rẹ́. àbùbù tẹ́rán àbùbù tán obìnrin tọkùnrin rí lọ́nà tó bú ẹkún ó ní tí ọba jáyà ẹni a sì jáyé àlè ẹni gbogbo nǹkan lọ́lọ́run fi kẹ́ níwájú ni lẹ́yìn ni gbogbo ẹ̀ ni wọ́n náà wo tó fèsì òbí ní ìtọ́ ti lọ pátá fúnra rẹ tó ti sẹ́yìn tani ní ìtọ́ ti sẹ́yìn. ojú ló sọ sí kọ̀ọ̀sán sísàlẹ̀. àlòdálẹ́ ni. lélẹ́yìí. bí n bá sán tán tí ẹ ti lò mí gbó tán kì í ṣerú rẹ ẹsẹ̀ kẹrùkú ẹsẹ̀ kan ọ̀dà. tó o bá gbọ́ àlòkù ẹ̀lẹ́dọ́wọ́ àpá ó dọ̀tun. àjẹ́ bẹ́ẹ̀ àwa sí fún ẹ̀yìn kí wọ́n kọ́ ti dáná rú báyìí o. ọkọ mi máa ti jẹ́. sọ́yìn pẹ̀pẹ̀. ojú ló sọ sí kọ̀ọ̀sán sísàlẹ̀. kí ni. olórí burúkú làwọn ẹgbẹ́ sẹ́yìn orí bí ṣe mí orí ṣe mí sẹ́dù ibi tó bá kú sí ojú lọ́sẹ̀ sí ibi tó bá kú sí lákòó ní tẹ. wọ́n wá fi mi jẹ kúyè pásánà àṣetàn níbi iṣẹ́ wa bí igbákejì ọ̀gá olórí okùn pátá. mo kú yé oko rere àdìmẹ́rẹ̀ oko rere. ọkọ mi olówó orí mi wọ́n gbà ládùúgbò yìí wọ́n ti fi ọ jẹ personal license personal license personal nuisance tó fi jẹ ọlọ́bí ń jẹ personal nuisance. irọ́ bá a tún sọ. ps ọtọ. pa igbákejì ọ̀gá pátápátá mo mọ̀ tí sórí rẹ mo ti rọ̀ kọjá ẹlẹ́dàá mi ò ṣeun orí mi ò ṣeun gbogbo ará àdúgbò mo fẹ́ kéde lọ sí ọkọ mi mọ̀ jẹ́ pa o. kí ló dé. gbogbo ará àdúgbò kí ló dé. mi ò jẹ́ mọ́ mi ò jẹ́ mọ́ mi ò jẹ́ mọ́. ìyá mú fún ìyá àfàlí wọ́n sọ orí rẹ̀ wọ́n rọ̀ kọjá. wọ́n ṣé ẹ pọ̀jù báyìí náà lọ. wọ́n ti sáàkì èèyàn méjì ní. wọ́n strike wọn. àwọn ọ̀gá ni sà. ta ló strike wọn. èmi ni. kí ló dé tí strike wọn. mo sack kì í ṣe strike. mo lọ strike wọn. mo ní mo sack wọn. àìgbóyìnbó ní dọ̀là mú. kí ló dé tó fi strike wọn. ọfùmọ́tò bàjẹ́ ọfùmọ́tò kò fún yàn. ṣé ìyá rẹ̀ ni wọ́n gbà ni. ìyá mi. ìyá mi kọ́. mọ̀lẹ́bí rẹ̀ wọ́n gbà. mọ̀lẹ́bí mi kọ́. costly ẹ̀ wọ́n gbà. akínní à ń sí ọ. export motor company náà fi gbà yàn. sọ láṣẹ láti dáhùn ló mo dáwọ̀ gan dó láti òní lọ. èmi. bẹ́ẹ̀ ni iṣẹ́ rẹ ti tán bí láti òní lọ. sọgbọ́ mo ti ń pàṣẹ ni mo ń pa wọn èmi lọ́lọ́run fàṣẹ sí lẹ́nu lẹ́nu o sórí ìwọ BWD àbí kí ni ẹ pè ọ tẹ́lẹ̀. OND sir. OND sir tí wọ́n ní ipò tí ọ̀gá fẹ́ fi ọ sí tẹ́lẹ̀ ọ ti padà síbẹ̀ lágbára lọ sọ́kìfà. bàbá ẹ ṣé mo dúpẹ́ sà. tọ́kìfà lọ́wọ́ àmọ́ ṣe láti sìn lọ lágbára Ọlọ́run. ẹ ṣé bàbá nínú ọjà. sọ wá rí wọ ṣọ́ọ́jì mi ló ti kọ́ bá kú báyìí lọ́rùn gábí àkàbá yìí. ó sì ló sọ̀rọ̀ officer in charge transport. ṣé láyé ìjọ́hun àbí nísìn ọmọ ẹni tí ń sọ̀rọ̀ ni sọ ọmọ ẹni tí ń sọ̀rọ̀ sọ ọmọ pé ipò ti yí padà yẹn ti tàdógún ọbẹ̀ ti dàtúnṣe nísìn èmi ni PA chairman tuntun tó ṣẹ̀ṣẹ̀ bọ́ bẹ́ẹ̀ ìwọ ló sì mọ wà wá èmi àti chairman á wà lẹ́yìn tá a gà pa síbẹ̀ àmọ́ mọ̀ràn tí mo kàn fẹ́ fún ọ ni pé kọ́ ọ dágbére fáwọn mọ̀lẹ́bí rẹ̀ ńlé pé lílọ tó ń lọ yìí ó kọ́lọ́njọ́ darí wálé ó lè jẹ́ lílọ lọ́dún kan ó lè jóṣù mẹ́fà ó lè jóṣù mẹ́jọ ìgbàkigbà tó bá yọ sílé ìgbà náà ló dé. ọ̀rẹ́. ṣé ọmọ sáà bó ló fi mi sáà bí sífù bẹ́ẹ̀ sí. ṣé a máa ọ̀rẹ́. ọ̀rẹ́ kọ́ ọ̀ra ni. màmá wa ọ̀rẹ́ àti wọ́ ìwà afẹsẹ̀ yí pẹ̀lú ọ̀rẹ́
mo ń lọ bọ́ rẹ lọ́ọ̀rẹ́ bá wàá mọ̀ pé mi pa èmi alágbára mi ni mò ń sọ̀rọ̀ ipò ti ré kọjá lórí rẹ orí mi lọ́wọ́ bọ́ sí báyìí wọ́n wàá lo ayé tó jẹ dáadáa wọ́n jẹ kọjá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mo sọ fún ọ mọ́ ọ lọ. olórí ẹkú láti wọ́n ó bọ́ wọn nílé o ó bọ́lá nílé o ó bọ́rọ̀ nílé olówó la mọ̀ náà ó bọ́ wọn nílé o ó bọ́lá nílé o ó bọ́rọ̀ nílé olówó la mọ̀ náà. Ṣáma ẹjọ́ àtàndá ni mo wá fi sùn àtàndá tí ń kọjá yìí o látàndá tó jẹ́ ọmọ iṣẹ́ mi ni ó wá fẹ́ máa gbé iṣẹ́ tiẹ̀ ó fẹ́ máa gbé fún mi òun fẹ́ máa ṣọlẹ̀ níbo tí wàá fẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú ó wá ní èmi ti di senior driver o màá dó sí di steering òun àti ẹ̀yìn chairman àwọn àjọ fẹsẹ̀ yìí ìmọ̀ àwọn máa wá àwọn kiri mo fẹ́ bàjẹ́ àmọ́ àwọn òpè kí kọ́kọ́ wá bá yín ná kẹ́ fún mi láṣẹ kí n tó lọ discipline ẹ̀. nǹkan tẹ́ bá gbọ́ lẹ́nu pa mi ọ̀dọ̀ mi ló ti wá and it's final. It's final. Bẹ́ẹ̀ni. Thank you, sir. ó bọ́ wọn nílé o ó bọ́lá nílé o ó bọ́rọ̀ nílé. ìyá Bọ́ládé ire kọ́. kò sí rí bàbá. kí ló dé. bàbá òun ò dáa. kí ló ṣẹlẹ̀. ó wẹ̀ kó dẹ̀ wẹ̀. bíi ti bóònù ọ̀wẹ̀ kọ̀wẹ̀ bíi ti bóònù. aago kan kò ṣẹ́jú mẹ́wàá gẹ́rẹ́gẹ́ ń lè ṣùgbógun bàbá làwọn olè bẹ̀rẹ̀ sí ní jà ládùúgbò wa ló ń rọ̀jò bọ́ ní kòṣẹ́kòṣẹ́ bàbá ìyẹn la wá dúró fún larosẹ̀ fún títí bàbá ń gbàgbọ́ wàhálà àwọn olè máa fi lọ́lẹ̀ aago méjì ti lọ ń lù fẹ́ẹ́rẹ́fẹ́ báyìí ló kàgó méjì lù àmọ́ ń gbé wá sọ fún wa pé ìjọ tó bá rí bi níbi ń wọlé o péjọ tá a bá dé òbúrújọ yìí gangan tá a wá yìí náà ni kọ́mọ mi wẹ̀ o ní bá ní ó dà àtàgó méjì àtàgó kan ó sì súnmọ́ra wọn náà kó lọ wẹ̀ láago méjì ló fi lọ wẹ̀ láago méjì bàbá kí n má fọ̀rọ̀ gùn ń gbà ṣáà máa lọ́wọ́ ọmọ mi. o ò lè má mọ ọ̀rẹ́ wọn ò lè mú. ọkùnrin dáradára kan báyìí tí òun ajá jẹun náà mú bàbá. wo mọ́lá àgùnjìnà ìyá Bọ́ládé ò lè mú wọn ní ẹjẹ́ àṣàbọ́lóògùn ti pé àṣà kó bá a lè rí bó ṣe yóò rí ṣé wọ́n mọ̀ pé ẹsẹ̀ olúgbárí aago kan òru tí mo mú fún yín o ìkóríta mẹ́ta la ti pèlò rẹ̀ dèédé aago kan òru náà la sì pèlò rẹ̀ béèyàn bá sì wọ aṣọ yìí dèédé aago kan òru ní ọwọ́ ìkóríta mẹ́ta ọ̀wá ní aago kan àtàgọ́ méjì ṣé kò jìnnà síra wọn ṣe sùúrù ọ ní aago kan ṣe aago méjì ò jìnnà síra wọn ọ jìnnà síra wọn pátápátá wo má jẹ́ kí n tán o wo bàtà ti já báyìí ọ̀rọ̀ ti dì kalẹ̀ báyìí o ọ̀rọ̀ dì kalẹ̀ jẹ́ wá aṣọ fún ọ ohun tó fi mú ọmọ rẹ tí ò láǹfààní láti rí aṣọ yìí lò ní èdè aago kan oríta tọ́ lẹ́sùn gbógun a jẹ́ pé ẹlẹ́dẹ̀ ọmọ rẹ ọ̀rọ̀ mọ́pọ̀ òun nu bẹ́ẹ̀ mo sọ fún ọ mo bá sọ fún ọ pé náà jó lórí omi èmi amíníràn oògùn sọ pé kí n lọ rè kérú rẹ̀ wá fún ọ ibi tọ́rọ̀ gbé wá dé yìí má ṣàárẹ̀ kankan kiri mọ́ o wò bó ṣe rí nù wọn. bàbá bẹ́ẹ̀ ni fi dá mi lójú pé àti gbàpò tí ò ṣe tèèyàn fún ní púfẹ́lòmíì pé kò jẹ́ nǹkan kan lọ́wọ́ yín. o ṣeun sọ wá níbi tó bọ́rọ̀ dé wù. lóòótọ́ bí mo bá sọ pé mo lè gbàpò oní tí kì í ṣe tèèyàn fún yàn ṣé mo ní kólúwa rẹ̀ ó ṣoògùn lónìí. ọmọ pẹ́lẹ́dà rẹ̀ mo dúpẹ́ torí pé ikú tí ọba pa ni bàbá sí ní fìlà ká dúpẹ́ ni. ìgbà tí mo ní kó ọmọ rẹ̀ lu ọṣẹ déédéé aago kan òru mo ní kó lò ọwọ́ ló lò láago méjì ṣé kò ti ṣe oògùn lò ọmọ dúpẹ́ pé orí rẹ̀ ò yí ọmọ dúpẹ́ pé kò ya wèrè ọmọ dúpẹ́ pé ọmọ rẹ̀ ò búgi jẹ́ ọmọ dúpẹ́ pé ọmọ rẹ̀ ò wo àwòrán ọjọ́ lọ́jọ́ béèyàn bá wo àwòrán ọjọ́ lọ́jọ́ yóò gbọ́jọ́ lọ́jọ́ lọ ni. elédùn ní jẹ́ rírú ẹ̀ bàbá. ṣe sùúrù ìgbà tí mo ní kọ́ ọmọ rẹ̀ ó lo egbògi kọ́ ló lò ó ibi tí ọ̀rọ̀ gbé wá dé yìí sọ gbọ́ jẹ́ iṣẹ́ ọgbẹ́rẹ́ pàkọ́ o má ṣàárẹ̀ kiri kankan mọ́ lórí ọ̀rọ̀ ọmọ rẹ̀ yìí mọ́. mo gbọ́. ọgbà àbọ̀gbọ́. àgbọ́yé bàbá. ẹlẹ́dàá rẹ̀ ọ̀rọ̀ mọ́pò yìí tipátipá ni o bá a bá wá sọ pé ọ fẹ́ lọ rè sáré ní ṣàkúṣà lórí ọmọ rẹ̀ yìí àfàìmọ̀ kọ́ máa yí àdìgbòlugi bí ọba wá yí àdìgbòlugi àfàìmọ̀ kọ́ máa wo àwòrán ọjọ́ lọ́jọ́
ẹni tó bá wo àwòrán ọjọ́ ọlọ́jọ́ yóò pọ̀jọ́ ọlọ́jọ́ lọ́lọ́ mo sọ bẹ́ẹ̀ fọ́ ò ní wo àwòrán ọjọ́ ọlọ́jọ́ o èmi náà ní wo àwòrán ọjọ́ ọlọ́jọ́ o. ṣé wọn ò ní dọ́mọ mi dúró níbi iṣẹ́ yìí ṣá. bàbá jẹ́ ti sẹ́wọ̀n ọ̀rọ̀ ọmọ rẹ ti di ṣòkòtò wèrè gbára ni ṣòkòtò wèrè ọmọ bẹ́ńdì wèrè kò sẹ́ni tí ó gbàṣẹ lọ́wọ́ rẹ o wọn ò ní gbàkàtà lọ́wọ́ akitì wọn ò ní gbá ní bàbá ọmọ orí ipò tọmọ rẹ wà yọmọ ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọmọ wà bẹ́ẹ̀ yọmọ jẹ yọmọ mu. Yes, sir. àṣewèrè ni bí o tiẹ̀ tó bẹ̀rù kò tó sáré ṣé ńgbà tí bàbá ọ̀gá ẹ̀ ti ń bẹ láyé ṣé bàbá rẹ̀ lè wọlé kí gbogbo yín ó jókòó kẹ́ ẹ̀ wà báyìí àmẹ́tọ́rí pé èdè lọ́mọdé ẹ fẹ́ yàn jẹ ọlọ́run yàn gbogbo yín jẹ ọlọ́run pàtẹ́lu ní ìjẹ náà yes yes ẹ sì ẹ̀ lọ́dún ẹ̀ kẹ́ ẹ ṣe fọ́mọ yìí. Welcome, sir. Welcome, sir. Ibo lẹ fọkọ sí tẹ́lẹ̀ kẹ́hìndé lábúròkì ẹ mọ orú ilé tẹ́lẹ̀ ẹ sùn down. Sir. Ẹ sùn down. Wọ́n ní pé ká sit down. A ní kẹ́ ẹ jókòó èbó kékeré nù. ẹ ṣé o mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín ni. mo dẹ̀ dúpẹ́ pé ẹ jẹ́ kí meeting yìí hold. mo dúpẹ́ fún support tẹ fún bàbá mi ìgbà tí wọ́n wà láyé kan tó dolóògbé. gẹ́gẹ́ bí new chairman iléeṣẹ́ yìí mo máa nífẹ̀ẹ́ sí tí ẹ bá introduce ara yín àti position tẹwà iléeṣẹ́ yìí. Èmi ni Stephen Femi Odunuga, GM, Da Silva Group of Company, PA ni. Orúkọ tèmi ni Abolade Davis. Ẹdùnà tọ́ba kan ọba kú sọ́ba kan lè jẹ ni. Ngbà tí ẹ rí PA lórí ìjókòó tí mi ti kú tẹ̀sí fẹ́ lomi ìsinmi. No, I mean PA to our late chairman. Àyànjẹ ti dé o. Secretary, company secretary. Orúkọ tèmi ni Bíọ́lá Adébáyọ̀. And that is the confidential secretary. Lórí ilé iṣẹ́ kan secretary méjì ṣé torí pọ́ sẹ̀dẹ̀ bẹ́ẹ̀ sẹ́fẹ̀ pa ẹ̀fẹ́ yẹn jẹ ni. No, I mean confidential secretary to our late chairman. Kí ni confidence nínú secretary méjì? Ìkan confidence kí ni confidence mẹ́? Iṣẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ṣe. Orúkọ tèmi ni Quincy Adalimo. Thank you, sir. That's our chief accountant. Ẹni pẹ́sípẹ́sí kàsí tẹ́sán pẹ́sípẹ́sí kàsí ni ọwọ́ tí wàá báyìí náà ibi tẹ́ lè ròbò ti débẹ̀. Ó yá. Sir, orúkọ mi ni Adébùkọ́lá Falode. Manager corporate affairs. Mo dára. Ẹ fẹ́ pa wá láì tí ì gùn. Èwo ni mọ́níjà wo tó ń tiẹ̀? Ẹ sáfẹ́ mọ́ ọ̀dọ́ gbogbo owó nù lè sẹ́yìn. Mọ́níjà wo tó rè? ẹ ṣe sùúrù iṣẹ́ wọn yàtọ̀ síra wọn. Orúkọ tèmi ni Tolúládé Ọlájídé. Thank you, sir. Marketing executive 1. Orúkọ tèmi ni Abibat Alabi. Mùsùlùmí ni ọ. Lọ wá darún lẹ̀ báyìí. Bọ́lá fi jáàbù rẹ sí. Gbogbo nǹkan bẹ́ẹ̀ là nígbà láyé. Ẹ ń bá jẹ́ mùsùlùmí kó wọ ọmọ mùsùlùmí. Ẹ tó jẹ́ gbàgbọ́ kó wọ àwọn onígbàgbọ́. Ó jẹ́ yóò gbé bílí àbẹ tí ó gbé Kùránì níwájú kí á gbé wá.
Marketing executive 2. Orúkọ mi ni Abolore Bucknell. And the gentleman sitting over there, àwọn ló wà in charge of haulage and delivery. Haulage and delivery. À ń bá yàn kẹ́rù láti bóyá ó dé látòkè òkun ká gbé débi tó yẹ kó dé and all that. Alábàárù lòun. Well, sort of, but àwọn nǹkan kì í ṣẹrù nínú. Alábàárù ń gbọ́ kí ló kọ rẹ̀. Orúkọ mi ni Ṣẹ̀san Anífowóṣe. Ọ̀gbẹ́ni Míládé àsìkò tó fà ń gbọ̀n rẹ láwa yìí ó lẹ́ fi lọ́gbọ̀n kó wá lówó jẹ ní láìláì wọ mi. Anyway, manager, administration. Orúkọ mi ni Blessing Samuel. Ìkó lè ṣe jẹ dáadáa ẹgbẹ́ eré gbẹ̀mùgbẹ̀mù àsìkò tẹ́ rú lẹ́wà. Thank you. Mo kọ́kọ́ dúpẹ́ fún introduction gbogbo yín pátápátá. Bí ẹ ṣe gbọ́ tí alákùnrin yìí sọ pé ọba méjì ò lè gbé láàfin. Òótọ́ ni nítorí àwọn ni new PA mi ń sìn. Àbúrò, nǹkan tẹ́mi fẹ́ béèrè ni wípé as it is. Ọ̀rẹ́ kẹgbẹ̀mùgbẹ̀mù gbéraga rẹ̀ pọ̀ wọ́n sì wọ́ tó bá sọ́ra rẹ̀ ọ̀n bọ́gà sọ̀rọ̀ wá jókòó lórí ìjókòó ṣé torí pé ẹ jẹ́ mọ̀lẹ́bí ẹ má rí èmi ò nígbà kẹrin fi hàn ó lè jọ ọmọdé o. Nǹkan tí mo ń gbìyànjú láti sọ nsìn ni wípé bọ́rọ̀ ṣe wá rí yín sìn kí ni duty mi kí ni position mi gangan ṣe máa jẹ́ nílé iṣẹ́. Ẹ lọ ṣe sọ́ọ̀kìfà. Ẹjọ́ má bínú ẹjọ́. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé ní marketing department kò sí manager ń bẹ. Ẹ lè lọ máa head marketing ẹ dákun lábẹ́ alága àti gbogbo ilé o wọ́n ní ṣé kò sí ẹni tí ọ̀gá pátápátá tó dolóògbé tí wọ́n jẹ lówó àbáwọn tí àwọn náà jẹ àwọn náà lówó kí wọ́n kó wá fún wa nísìnyí. Níwọ̀n ìgbà tí kò sí ẹni tí company ń jẹ lówó àbí ẹni tó fẹ́ dáwó padà sí company, èmi lórúkọ gbogbo àwọn ẹlẹgbẹ́ mi à ń fi dá yín lójú wípé a ṣetán láti gbárùkù tì yín láti mú iléeṣẹ́ yìí tẹ̀síwájú even ju bí ó ṣe wà lọ nígbà tí dáàdi yín wà láyé. Thank you, sir. Ẹ ṣé gan. Sir. Kí ló tún fẹ́ sọ lẹ́yìn tí a palẹ̀ mọ́ ọ̀rọ̀ lẹ̀ wọ́n tún fẹ́ pàtẹ ọ̀rọ̀ ni. Sorry, sir. Any other thing tó bá kù ẹ̀gbọ́n lẹ́yìn PA. Thank you, sir. Olówó bọ́lá nílé o. Olówó bọ́rọ̀ nílé. Olówó la máa ná. Olówó ó bọ́wọ́ nílé o. Olówó ó bọ́lá nílé o. Olówó ó bọ́rọ̀ nílé. Olówó la máa ná. Olówó. Good morning, sir. Oh, morning. Why you just come to school by this time? I went to a board of directors meeting. Board of directors meeting. Yes. You? Yes. Kí ni tiẹ̀ ń bẹ̀? Kí ló lọ ṣe? I'm not the chairman of my father's company. Chairman. I see. You can have your seat. Chairman, mo bọ̀. Àyànmọ́ ọgbọ́gun orílẹ̀ rẹ̀ jọ kádàrá ò ṣe yí padà ọ̀rẹ́. Àyànmọ́ ọgbọ́gun orílẹ̀ rẹ̀ jọ kádàrá ò ṣe yí padà ọ̀rẹ́. Ohun Elédùà bá kọ mọ́ ni o, kò sẹ́dá tó lè yí padà. Ohun Elédùà bá kọ mọ́ ni, kò sẹ́dá.
later. Wọ́n ti mọ̀ sọ. Dẹ́rẹ́bà, ọmọ gan o. Ọ sílẹ̀kùn fọ́gà. Sọ́mọ̀ kẹ́kọ̀ọ́ wá sílẹ̀kùn fẹ́mi náà. Àtàndá. Lẹ́nu ẹ. Kì í sílẹ̀kùn fún ẹ. Lẹ́nu ẹ. Àtàndá. Ẹ dákẹ́. Sọ. Ẹ insult PA. Yes sir, I'm sorry sir. Ẹ kọ́ àgbọ̀lé sir, ẹ ṣe sir. Papa, ẹ já lọ. Ẹ gbẹ̀lẹ̀ sir. Ẹ kọ́ àgbọ̀lé sir. Kí n dáná sun mọ́tò yìí. Àyọ̀mọ́ ti dúró o, kádàrá ò ṣe yí padà o. Àyọ̀mọ́ ti dúró o, kádàrá ò ṣe yí padà o. Ẹ̀dá ayé kan kò lè pa kádàrá dà láéláéláéláéláé. Dẹ́rẹ́bà jàtijàti. Ẹ̀dá ayé kan kò lè pa. Wá, kí ni sí ọ̀nà kí ni dọ̀la mu? Ṣé kọ́kọ́rọ́ orí rẹ̀ ò pé ni? Ọwọ́ ń de sọ́ọ̀fù wa ní mítì tá à ń ṣe lọ́wọ́. Àṣé kí n má sùn ni? Láàgọ́ kan orúkọ jẹ́ ṣé kí n má sùn? Bí o lọ sùn tẹ́lẹ̀. Inú wa tó gbọ́ orú mú mi ni. Inú ọkọ̀ ló sùn, ọwọ́ àti sùn ọ. Mo kọ́kọ́ lé lọ. Ọ̀nìkan ìwọ náà wọ àríkọ́ orú mú bẹ́ẹ̀. Èmi lè wọ. Sóòrì. Bá mi kọ́kọ́rọ́ mọ́tò. Ta ni? Wèrè ń sí ọ ni. Wọ́n gbé gbajúlẹ̀ ọ. Jẹ́ ìsọ fún ọ, ọlọ́sùnú ọkọ̀ àbí bẹ́ẹ̀ kọ́. Tí ó bá tẹ́ ọ lọ́rùn, kọ́ lọ sùn sórí mọ́tò. Tọ́ ọ bá wá rí pé nú bí ọ pátápátá ọ fẹ́ yarí kọ́ kọ̀wé kọ́ fi sẹ́yìn lẹ̀. Tàdá. Àtàndá lẹ́nu àbáyé ara kan mi o. Ara kan èmi gan. Mo gbé sẹ́lẹ̀ ara kan máa jẹ́jẹ́ o. Kí ni tí mi ọ̀fẹ́ jábọ̀ rè? Ara kan èmi gan. Jẹ́ kí n sọ̀rọ̀ fún ẹ, ẹ já bẹ̀rù Ọlọ́run. Wọ́n náà máa bẹ̀rù èṣù. Nínú gbogbo tá a bá ń ṣe láyé ẹja máa bẹ̀rù Ọlọ́run. Ipò tẹ́lẹ̀ bá wà ẹ bẹ̀rù Ọlọ́run. Ayé tí wọ́n jẹ́ ti kọjá ayé tí a là ń jẹ. Mo fẹ́ síkòtò Ọlọ́run. Mo fẹ́ síkòtò èṣù. Wọ́n ti gbàgbé gbogbo iye tó ayé tó jẹ ńgbà ayé tiẹ̀ nígbà tẹ́rìmù rẹ̀. Ìwọ bá díẹ̀ ló kù. Bẹ́ẹ̀ ni mi pẹ̀lú ọ̀gá. Díẹ̀ báyìí ló kù. Ẹ̀nà bẹ́ẹ̀ tán. Mo ti gbọ́. Olórí bí ọmọ lọ, owó rí ẹ̀bùn jẹ́ ní. Tọ́wọ́ sọ ní kí n bá fọ́ gíláàsì mọ́tò mi lórí. Mo bí ọ̀rẹ́ báyà lórí mi mọ́. Tọ́ba rẹ kú sẹ́wọ̀n. Lórí mi mọ́ náà. Àtàná ọlọ́ọ̀gá ló jẹ́. Ó kú sẹ́wọ̀n. Olórí bí ọlọ́ àtàwé. Torí wọ́n lọ́gà máa ń sáàjì. Ayé ta jẹnu lénu. Ayé ta jẹnu lénu. Dẹ́rẹ́bà. Ọba díẹ̀ náà ló kù. Díẹ̀ ló kù. Táyẹ̀ rẹ̀ ọ̀fẹ́ tán. Mo fọ́ọ̀mù lóòótọ́. Mi ò kóyàn mọ́ra mo fọ́ọ̀mù. Ẹ mà káàbọ̀. Ó ga jù. Ṣé dáadáa lẹ dé? A dúpẹ́. Ẹ kújọ́ mẹ́ta. Ẹ jọ̀ọ́ ìyá, ṣé paracetamol wà lé? Paracetamol bíi ti báwo? Wo ẹni tí mò ń bá ṣiṣẹ́ tó bá rí ìyà tó fi ń jẹ mí. Bí ìgbà tí Ọlọ́run dídì rẹ̀ pé kó wá fìyà jẹ mí ni. Mi ò ṣeré o. Ìgbà mi báyìí, ó lè ní kí n wà ní mọ́tò. Àgàgàgà tó jọ́ ọmọ ọ̀gá, ó lè ti gbé sí hòtẹ́ẹ̀lì o. Nígbà tá a parí mítì tó fẹ́ ṣe tán níbi aago 11 ọ̀rọ̀ sí 12 tí mo bi wèrè PA tó jẹ́ kíní tí mo bí lè pè kọ́kọ́rọ́ yàrá tí máa sọ̀dà ó ní kọ́kọ́rọ́ yàrá kẹ́ ó tún gba kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́ mi orí bọ́ọ̀lù tí mo sùn. Ara ń ro nígbà tí wọ́n ṣàmì kéríkéríkéríkè ara báyìí. Ọkùnrin ọ̀sẹ̀ bíi twice yín ni ẹ tẹ̀. Twice ni mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ igbákejì mi ni nígbà tó ga kú la ní kó máa gbé ọmọ ọ̀gá jáde nígbà tó ọmọ ọ̀gá dẹ́ tó wá bí ọmọ ọ̀gá lérè pé ta ló fẹ́ kó máa bó ń ṣiṣẹ́ bó ṣe náà mú nìyẹn. Kì í sojú lásán ó ní láti jẹ́ pé olóògùn ni. Oògùn ni o. Oògùn ni. Torí mi ò rí irú ẹ̀ rí bó ṣe máa fi kọ̀mándà lẹ̀ tó máa wá lọ mú private tí ó lòkùn kò yé mi. Torí tí kì í bá ṣe pé olóògùn ẹ̀yin ló yẹ kó mú wọn lẹ́tọ̀ọ́ àti gbé òun lé yín lórí ó ṣe máa lọ mú twice yín táwa gbé lé yín lórí. Ṣé ló mi ló bàjẹ́ ìlú bó ṣe wà yìí ó lè dìde sọ fún mi pé ọ̀yá ṣe ní ànàbọ̀ ọ̀tún lẹ́ẹ̀mẹjọ a ló fẹ́ wo fúláwà kẹtọ́ gbèsè bẹ́ẹ̀. Ó lè tó bẹ́ẹ̀. Ó lè ní kí mo lè wà mọ́tò lọ báyìí o akàlẹ̀ kí n lóṣù rẹ̀ kó n fẹ́ wo kankan ní mọ́tò abàpà mọ́tò lọ́wọ́ mi aka move díẹ̀ abàpà náà mọ́tò àti kí n máa tì mo lè tún fún wákàtí kan kò sí ara tó wù mí tó mi nígbà tá a lè ṣẹ́ mi nǹkan ó sú mi o. Ẹ̀yin tó wá kù náà nísìnyí pé kẹ́ ẹ wọlé báyìí kẹ́ ẹ wẹ̀ kẹ́ ẹ jẹun káwa náà wọlé lọ ni. lọ sí kíni. Kí lẹ̀ ń bí mi léèrè iṣẹ́ yín tẹ́ ẹ fi sílẹ̀ tẹ́ ẹ ṣe tán tẹ́ ẹ fi lọ kẹ́ ẹ wá lọ bẹ̀rẹ̀ sí í ṣe nì. Ìkànnì ẹ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ wípé Ọlọ́run ò fún mi ìyàwó ìkà ló fún mi kẹ́ bí ìyàwó ni kí ló ṣe ronú báyìí náà mo sọ fún ẹ wípé irin ni mò ń wà mọ́yà láti bí odidi ọjọ́ méje kí tó wá wọlé sí kí tó lọ́ máa wá òkè máyà àbí òkè kan ní èyí kí tó máa gòkè nulẹ̀ láyé wo bí mi ò jẹun mi ò wẹ̀ mi ò sùn ra fún mi lẹ̀ báyìí. ẹ wà òkè eléyìí ẹ wà òkè eléyìí o ẹ sùn ẹ wà kè torí ẹ̀tọ́ tí wọ́n lẹ ti lọ ṣe fún wọn ó di dandan kẹsẹ̀ tọ́ tèmi.
Hello, Shaman. Ọ̀gá PA sir. Ọ̀gá sir. Kí lẹ fẹ́ o? Ìjẹ̀bú gbọ́kọ́. Ìjẹ̀bú ọ̀dọ̀ ni. Ó jẹ́ kó ṣùkọ́ lórí fóònù mi ọ̀rọ̀ ayé gbogbo eléyìí sí lọ. Ẹgbẹ́ fóònù fún mi jàre. Ẹ ló Mr. Bíyà àbí kí lẹ sọra yín kò lè lọ. Kò tiẹ̀ sáyè báyìí lálẹ́ yá á kí ló dé fẹ́ pa ni. Kò lè wá o, kò tiẹ̀ lè wá rárá. Kò lè wá ẹ má pa fún mi ẹjẹ́ pé mi náà gbádùn ẹ̀ díẹ̀. Tó ti yé yín tó bá di lọ́la yọ yọjú sí i. Kò sáyè. Wọ́n sáyè jàre kúrò lórí aago. Ìwò iṣẹ́. Ló dé náà. Àti ìrìṣẹ́ mi ta fẹ́ ṣe o. Kí a fi sùúrù bá sọ̀rọ̀ àti ìrìṣẹ́ mi ta fẹ́ ṣe o. Wo lè lé ọyọyẹ ẹ̀ǹdẹ̀ léyà. Ká lọ wẹ̀ ká lọ wẹ̀. Akálọ̀ tó lẹ́jà rẹ̀ ká lọ wẹ̀ fún mi jàre. Wọ́n má pè mọ́ ọkọ̀ ayé. Ayélujára ẹ̀dùnúlé. Àyọ̀mọ́ ti dúró o, kádàrá ò ṣe yí padà o. Àyọ̀mọ́ ti dúró o, kádàrá ò ṣe yí padà o. Ẹ̀dá ayé kan kò ní pa kádàrá ẹ̀dá ayé kan kò lè pa kádàrá dà. Ohun ẹ̀dá bá máa jẹ láyé kò ní ṣàyíjẹ́. Ibi ẹ̀dá bá máa jẹ láyé. Ẹ gbà lọ́wọ́ mi náà. Ṣé a máa ń sọ pé kí n fún yín? Ṣẹ́jọ́ ti. What? Kí làwọn ẹ̀ ṣe máa ń wù àbáyé torí Ọlọ́run? Kí lẹ̀ ṣe máa ń ṣe báyìí? Kí làwọn ẹ̀ ṣe ń wù àbáyé náà? Kí làwọn ẹ̀ ṣe ń wù àbáyé torí kí ló káwọn máa ṣe kẹta ní pẹ̀lú Ọlọ́run? Kí ló ṣe? Kí ni? Sacklet àlélẹ́. Mo gbọ́ wọn lọ ni o. Odidi ọ̀sẹ̀ méjì mo fi ń drive ojoojúmọ́ mo dẹ̀ tún délé láago 9 alẹ́ sí 10 ẹ tún pè mí kí n wá gbé lọ Ìjẹ̀bú Igbó mo dẹ̀ bínú mo ní mi ò lè wá. ṣe ń sọ ìyẹn ó tán tí mo ṣe ní. Ẹ bá ti lọ iṣẹ́ tẹ gbà ni ẹ bá ti ṣe. ṣó dáa báyìí gbogbo ohun tí a bá ń ṣe láyé yìí ẹ jẹ́ ká máa bẹ̀rù Ọlọ́run. Gbà fọ́gà ẹ o gbà fọ́gà ẹ o gbọ́dọ̀ gbà fọ́gà ẹ báwọn onífújì ṣe gbà fún Wasiu Ayinde ọ̀n láti gbà fọ́gà ẹ ṣé mo sọ fún ọ mọlágbò lọ́ọ́ máa dẹ́dì yẹ gbẹ̀yìn àgó dẹ́dì yẹ àbí kò dẹ́dì yẹ. wọlé ayé o mo gbé wọn máa gbọ́ àní mo gbé wọn ọdún dí ọ̀sẹ̀ méjì. Ṣàlàyé fún wọn èmi ò sí ń bẹ̀. ṣé bá jọ sọ̀rọ̀ kó tó ní kó ṣé mo sọ fún ọmọlágbò lọ́ọ́ máa dẹ́dì yẹ tí ọba wa ṣọ́ra wọn ó pè mí security fún ọ tí wọn ó gbé ọ jáde. ẹ má wulẹ̀ pé security má pè security ṣùgbọ́n mo fẹ́ fi òun lẹ́kìn tó lọ n tó ń tán òun lọ́dún eégún ọmọ alágbà sì máa ra kàrà jẹ̀kọ. olówó ra kàrà ó sì fi jẹ̀kọ owó ọ̀sọ́nù ó sì ṣe nǹkan kan. ó máa tọ́ kú òbí. láìláì ibi tí ń kù sí ni. ó máa tọ́ tán. ibi tẹ́mi ọ wá yìí títí máa jẹun àjẹdálẹ́ ni. látòní lọ́rùn lè máa bẹ́ẹ̀ tiẹ̀ o tí orí bá fún ẹ lónìí èmi ni bínú bá rún ẹ lónìí èmi ni bó o bá ní stroke lónìí. ọwọ́ wèrè ni ìyá ń jẹ́ ọ ni ọbẹ̀ kàbùkù ni ọbẹ̀ tẹ̀ ni ọ̀sọ̀ kọ́ọ̀tù mi. Ẹgbẹ́ yín ni mo wà ẹ wọ ọmọ tí yín ni mo ṣe lọ́jọ́ kọjọ́ àwa sì gbà á dẹ̀ sí mọ̀ pé ìlà àgbàlagbì tójú àgbàlagbà lọ lọ́gbà bàbá àgbàlagbà tẹ̀mí mọ́lẹ̀ kó kọjá tí ẹ lè mi ṣe o. dikasmet wo lọ wà. kọ̀mpútà room ni mo wà bàbá. sanfuta. a kò máa ń tẹ̀bọ̀ ṣá. lé àti òní lọ wọ́n wà lọ bá bàbá olórí funfun wọn ò ní kọ́ fún ọ̀hún wè yóò wá gbé ọ sílé owó. GM máa fún mi ní. bẹ́ẹ̀ ni DM promotion letter. bẹ́ẹ̀ ni sílé owó. bàbá o fúlàlì àgbàlagbà mi ń gbọ́. gbọ́wọ́. fúlàlì àgbàlagbà. bàbá o. ọgbà yìí. Kádàrá ò ṣe yí padà o. Àyọ̀mọ́ ti dúró o. Kádàrá ò ṣe yí padà o. Ẹ̀dá ayé kan kò lè pa kádàrá dà. Láéláé o. Ẹ̀dá ayé kan kò lè pa kádàrá dà. Hello? BM? Report. Yeah, report. Ohun ẹ̀dá bá máa jẹ láyé kò ní ṣàyíjẹ́. Ibi ẹ̀dá bá máa dé láyé kò ní ṣàyíjẹ́.
PA ẹ̀ ń pè mí wọ́n lè fẹ́ rí mi ṣé kò sí. ọmọ gọ o mi pè ọ wọn ò tí ì sọ fún ọ pé kó o jókòó o sì jókòó. kí ló dé bẹ́ẹ̀ láti jókòó náà GM lè mí. èmi ni PA. ó yẹ kó yẹ yín wípé superior officer lè mí. superintendent lè mí tí mo jókòó superintendent gidi ni mi superintendent dẹ̀ ju superior lọ. PA new chairman lẹ́yìn and GM Da Silva group of company ni mí. ṣé gbogbo ọ̀rọ̀ tí mo sọ kò wọ́ létí ni àbọ̀ ọmọ túmọ̀ nǹkan tí mo sọ ọ̀yà ǹdẹ́. no. ǹdẹ́ alọ́mísìmí náà wàá jókòó wàá ra kàkà. kí ló ń bẹ̀rẹ̀ fún sọ́fọ̀ sẹ́yìn lẹ́yìn ni. ọlọ́run ò jẹ́. àbọ̀rùn wọ̀ ni. no ó wà absurd ni I mean it's just not right. ẹni tí mo ní kó o fún níwèé ǹjẹ́ o fún níwèé ẹni tó wà ní typewriter tí mo sì ní kó o gbé lọ sí cashier ǹjẹ́ o gbé lọ. mi ì mọ ọmọ tẹ́ ń sọ. ọmọ pupa. àwọn ọmọ pupa pọ̀ ní company wa. ọ wàá mọ igi sékélé láàrin inú ibi sẹ́yìn. a couple of them náà wọn ọ̀gá. jẹ́rìí jàǹjàlá. mi ò mọ̀. èyí tẹ́ ń sọ gangan kò yé mi. My managing director, sir. About. Tọ́lọ́mọ rẹ̀. Oh. Sọ ọmọ àbọ̀ ọmọ. Ó yẹ kẹ́ mọ̀ wípé a gbọ́dọ̀ follow some administrative procedure. A kàn lè gbé kakọ. Èbó tó sọ ohun ti le ju tèmi lọ rí fáṣẹ wá sẹ́yìn. Nǹkan tí mi ń sọ ni wípé ó ní ìgbésẹ̀ tá a gbọ́dọ̀ gbé ní ṣísẹ̀ntẹ̀lé. Ẹni tó jẹ́ copy typist káde gbé free káde àwọn ò ń ṣe bẹ́ẹ̀. Ó ní ìgbésẹ̀ ó ní bó ṣe máa tó kó tó di pé ó débẹ̀. Mélòó ní ìwé tó kà? Sójú pé kọ́ka owó báyìí lọ ni tó pọ̀ so ṣe six kí wàá ní. Ọ̀run mélòó bàbá fágan tó wá sílé ayé ìwé mélòó lọ́ka ká wá sọ pé ìyá tí ń sun bọ̀ọ̀lì lójú títì ṣé ń gbà yàn bá káwó ni àbí alámọ̀là tèrò pọ̀ lórí rẹ̀ rẹpẹtẹ. Èmi tí mo jókòó gadigan ní fàdákùlà tí mo jẹ́ ọ̀gá gbogbo léèṣẹ́ ìwé mélòó mo kà tell me. Ìwé kan ni wọ́n fi ṣiṣẹ́ ọpọlọ ni ó lò. Ṣé rí ọmọ tèmi wò yìí kò lọ́pọlọ. Ó ní ọpọlọ ò ní ní làákàyè ewu lè pe burúkú tó fọmọ lọmọ sẹ́yìn kò ní ọpọlọ ní sista brata ní mi sẹ́yìn. Ẹ take it easy. Ṣé nǹkan ọlọpọlọ ni mo wà níbi tí mo jókòó yìí àbí wẹ́n lè rò pé mo ń tà ń bí ni. Ok àní ẹgbọ́n nǹkan tèmi ń sọ ṣe rí bó ṣe wà ń sìn. Ọmọ nǹkan tí mo fẹ́ sọ fún ọ lọ kọ ìwé rẹ̀ nísinsìn kó o sì gbé wá fún mi. PA àní ṣe rí ọ̀rọ̀. Yes, get out. No. Hey! Headache. Ṣe rí. Oh! Ikú o. Headache. Lórí burúkú àkàwé má rìṣẹ́ tí mo nọ́mbà ọkọ̀ ó ń yẹ̀yẹ́ mo rò pé ìwé náà ló gbé wọn náà débi tọ́ wa olóṣì mo yẹ̀yẹ́ lójú ẹ̀. Ẹ wo orí àga tẹ wà yìí kò ní kán mọ́ yín lẹ́sẹ̀ ẹ ní ṣubú. Ǹjẹ́ ṣé o lè ṣe iṣẹ́ tí òun ṣe gangan kọ́ rọ́pò rẹ̀? Láti copy typist sí GM. Má ṣe. Ó ṣe dáadáa. Má ṣe ju báwọn ọmọ ṣe ń sìn lọ. Ọdẹ ti gbà pọ̀ náà bẹ́ẹ̀ sì kọ́kọ́ wà nídìí eléyìí náà láìpẹ́ wọ́n wà fún ní provision lọ sí ọ̀dọ̀ tiẹ̀. Ẹ wo ẹ̀yin ni màmá sìn bẹ́ẹ̀ ṣe wà yín. Lágbára lọ. Bàbá mi bàbá rí yín bá ẹ ní ṣubú lórí tí àtẹwà yìí. Àmín. Ẹ ti bá fi pòun fẹ́ ilé yìí. Àtàdá bóò ní aya mi bóò ní àtàdá gan. Ẹ kúrò yẹn. Àtàdá. Àtàdá àwo lẹ ń pariwo gan. Àtàdá àwo àtàdá tó ti sá lọ bí ọmọ ẹyẹ. Mo ti rátàdá ní ìsìn gan ó níye ọjọ́. Ẹ fà àtàdá lẹ́jàre ẹ má pariwo àtàdá lẹ́gbẹ̀ẹ́ mi. Tèmi náà rí tọ́jọ́ mẹ́ta mo ní kí n wá ka mọ́ lẹ́gbẹ́ tí n bẹ́ẹ̀ lè ka mọ́ ní ìsìn yóò rí nǹkan kan gbọ́n lẹ̀ fọlúwa rẹ̀. Ta ni
èmi ọmọ wípé oyè pa tọ́jú èmi ọmọ pé tí ọ̀dà alẹ́ rè. ó mọ̀ dá o ṣé ìṣòro ni kéèyàn mọ̀ tọrọ ìgbéga tíyàn bá ti tọrọ ìgbéga kan kéèyàn mọ̀ tọrọ ìfọkànbalẹ̀ pẹ̀lú rẹ̀ ló dáa ó gbé nígbéga tán sìn súnlé. ká ní mo mọ̀ ní ìtí ẹ̀ ní jí ọ bọ́ sí débi pé yọ jẹ́. má ṣe bẹ́ẹ̀ o. kọ̀sọ̀gbá tóbìnrin ò lè dọ́wọ́ àwa la lè tè. má ṣe bẹ́ẹ̀ o má ṣe bẹ́ẹ̀ o obìnrin dáadáa máa ń fẹ́ gbéga fọ́kọ rẹ̀ ni o ètò ti ṣeun lọ dáa ìgbéga ó máa dé bá a ṣùgbọ́n èmi gan wà bá a sọ̀rọ̀ yóò wá sọ tóun rí lọ́bẹ̀ kóun tó wà ru ọwọ́ báyìí òun bá sọ̀rọ̀ sóyè ọ. ẹ má wulẹ̀ bá sọ̀rọ̀ ní tí n ó ṣe ti wà náà mi gbogbo ọmọ pátá ń kó wọn gbogbo àwọn nǹkan mi méjì ni n ó mu ó di ilé ọ̀gá rẹ̀ tó wà tó ní òun gbé ibẹ̀ lèmi náà ń lọ àjọlọ̀ mọ́ gbé bẹ̀ ni kò lè fẹ́ mi àtọmọ́lẹ̀ nu lékè mi máa ṣàdàgbé àdáfà ó mọ̀ wá máa jẹ̀gbádùn níbi tó wà ṣeéṣe. irú ọ̀rọ̀ rẹ̀ dandan o ni kí wàá náà wà ló ṣẹlẹ̀ sí ọ kò lè kọ́lọ̀. bẹ́ẹ̀ ni o ọ̀dà bẹ́ẹ̀ o torí kẹ́ni. fi àkàndálẹ̀ pẹ̀lú mi n ó rí bá sọ̀rọ̀ sóyè ọ sí báyìí ọkàn rẹ̀ balẹ̀ n ó jọjú sí tí n báyìí dọ́dọ̀ rẹ̀ yóò béèrè yóò sọ tóun rí lọ́bẹ̀ kóun tó wà ru ọwọ́ báyìí sóyè ọ. àfi ká yá yọjú sí kó tètè wá tí ọba ṣe bí bẹ́ẹ̀ kọ́ èmi ẹ̀jọ́ lójú o. ṣé èsè bẹ̀ ló lọ báyìí. ẹ sì máa pé n ò lójú tì tí ẹ̀ tí ì lọ ọbẹ̀ náà ṣùgbọ́n n ó rí bẹ̀ kán yìí ni o. jájọ kẹsẹ̀ mọ́ lọ bẹ̀ o lọ sí lẹ́nu dáadáa ni. ó ti sú mi o. èmi wọ́n fọ́ tó lérò. ó sì sọ ọ́ sọ lọ lé wa. wọ́n tó ń ṣe àsìkò ayé yìí ọ̀fẹ́ fara dúró. ẹ ti ẹ̀fọ́ jẹ́ bẹ́ẹ̀ sọ́yẹ kẹ́mi má ṣàlàgbé àdáfà ni. wẹ́lẹ̀ kàlọ́kàlọ́ gbé nǹkan mi sára wúyẹ́. kí ni ilé ọ̀pọ̀ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi lọ ní tó gbé sẹ́yìn nǹkan pọ̀. bàbá ẹ káàbọ̀ sà àwọn ọdún pé invite yẹn wá gbogbo nǹkan tá à ń gbìyànjú àti ṣe ni pé a fẹ́ já yín sí àwọn kankan ni bẹ́ẹ̀ náà ṣe máa wà okay ẹ máa wà alright tí gbogbo nǹkan wà alright fún yín táwọn náà ṣe náà nìyẹn. ẹ ṣe kọ ọ̀rọ̀ mi. ẹ wo bàbá àwa gan lọ́dọ̀ tiwa bíbá ẹ àti prepare ara wa ṣùgbọ́n ẹ láti fi dá wa lójú pé ẹ gbà sí gbogbo nǹkan tá a plan sílẹ̀. mo ti gbà mo ti kí gbogbo ara sí. in that case ipe ẹ gbọ́ ẹ gbà ẹ faramọ́ a máa búra. ti búra tí ṣe ìjọba jẹ́ ti búra sẹ́ẹ̀rì mi ò ní fẹ́ kẹ́ ẹ fi bíbélì búra o mi ò sì ní fẹ́ kẹ́ ẹ fi kùránì búra sẹ́ẹ̀rì ìbọn gidi ìbọn ìbílẹ̀ àti omi ragilétọ̀ òun ni mo fẹ́ ká fi búra sẹ́ẹ̀rì bíbélì àti kùránì ṣe làwọn ẹ̀mọ́ ń fà bí ìpè àmọ́ sẹ́ẹ̀rì ìbọn lákàyè àti ragilétọ̀ ní wàrà sísà lòun ó ṣiṣẹ́ tiẹ̀ pàápàá ó ti ṣiṣẹ́ tiẹ̀ tọ́nù. ẹ ṣe yóò dáa fún un nítorí tá a ṣe ni pé fún ọ ní owó epo. a ní nǹkan kan fún yín báyìí owó epo nìkan ni. ẹ mọ̀ fẹ́ bá mi jẹ́rìí ẹ mọ̀ kan ló lè ìlú mo fi repo tí mo fi wáyé 2000 péré lásán lè wá gbé gbogbo eléyìí lọ ẹ ṣe ò iná ò ní tán wo yín o. bàbá ṣe owó tó wà lọ́wọ́ yín yẹn owó yẹn kan la máa fi búra. ọ̀yà pátá ọ̀yà. ẹjọ́ jáde. wọ́n lè bàbá owó la dì mú bàbá ẹni tó bá dalẹ̀ kò ní lówó jẹun kò ní lájí ṣayé ẹ̀. àṣẹ. ajé tá a wá dì mú yìí aṣayé ṣàkàṣàkà ni. àṣẹ. ìtawé yẹn kárò kó rọ̀ mọ́ bẹ́ẹ̀. àṣẹ. lọ́sì tánu yín sìn. bàbá àwa náà ò dá ṣogun tá a ṣe yìí igi ìbàlẹ̀ yẹn bàtí wa náà. máa bá ojú yín jẹ wàhálà máa bá ojú yín jẹ owó orí burúkú tẹ gbélé lọ́wọ́ owó orí burúkú yìí rè o ẹ kó nǹkan yín o òfò ẹ̀mí ìranù àdàbà ẹ gbé nǹkan yín o ẹ kó nǹkan yín wọ́n tà mí wá bí ni o jẹ́jẹ́ mi ni mo lọ o wọ́n fọkùn wọ́n mi débi ni o mi ò ṣe dé. ẹ dákẹ́ mi ò ṣẹ̀rù síra yìí. ẹ farabalẹ̀ ṣé rí gbogbo tẹ́ ń pọ́n yìí kò dé tó yìí ṣé wọn tó ṣẹlẹ̀ ṣé rí wọn bá tẹ́ ẹ gbà ẹ́ bíntín ni ṣé rí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ yìí kò ṣẹ̀yìn mi ẹ farabalẹ̀ kò dẹ̀ sẹ́ni tó rẹ́dì láti kó béèyàn kan
ṣé mo tó ṣẹlẹ̀ ẹ̀yin náà wò ẹ mọ̀ wípé bí mo ṣe wà yìí ọmọ tá à ń sọ̀rọ̀ ń pẹ́ àbúrò mi ló jẹ́. bẹ́ẹ̀ni. ẹ ṣó wá da ọmọ tó ju ọmọ gbẹ́ndé abẹ́ mi lọ ọmọ tó ju ọmọ ọdún 10 sọmọ ọdún 12 lọ kó mọ wá kọ̀ǹtró gbogbo àwọn àgbàlagbà yìí nílé iṣẹ́. ẹ jí ẹja alábàárù kan lọ ẹ jí akidi ọlọmọ sì já jẹyà. ọmọ tá a lè ń sọ̀rọ̀ ń pa yìí ọwọ́ mi báyìí ni wọ́n bí sí ṣó wá da kí n sin bàbá kí n tún sin ọmọ. èmi náà rojú ni mo rojú ni kò bá láàmú kò tẹ́ lọ́rùn. ṣé mo tẹ́mi fẹ́ kẹ́ ẹ ṣe fún mi ẹ̀yẹn cooperate pẹ̀lú àwa. kí n conflace. tẹ́ bá ti cooperate pẹ̀lú mi ẹ ní ìṣòro kankan gbogbo àpàdé àlòdé iléeṣẹ́ yẹn ọwọ́ mi ló wà. bẹ́ẹ̀ ni ṣe rí àṣẹ pa àwọn ẹ̀sùn kan wà tó yẹ kẹ́ ẹ máa jẹ́ tí ò ní hàn sí ẹnì kankan èmi ajá yín sí. ẹ rẹ̀ mi sí. wọ́n tẹ́ ń kàn máa ṣe fún mi ni pé tí n bá ti ń gbé àwọn check yẹn àbí proposal tí n bá ti ń gbé lọ sí iwájú ọ̀rẹ́ ẹ̀yẹn má jáṣẹ́. kí n mú tiẹ̀ lè jáṣẹ́ nígbà tí jẹ́mi náà ń tẹ̀ mí lọ́wọ́ kí mo fẹ́ jáṣẹ́ kù. tó bá ti ń buwọ́ lù báyìí tó wù yẹn ń jáde bàbá 10% tí mi ní fi jẹ yín yà. 10%. kò sí wàhálà kò sí. ayé kan tó wá wà lálẹ́ ní nǹkan àlejò yín ti pèsè ẹ lẹ́ bẹ́ẹ̀ ṣe wá wà yìí ẹ wá dìde sókè. ẹ dàgbà sókè ayé bẹ ayé tẹ jẹrí láyé yẹ jẹ lẹ́nu. ajá ìjàmọ lẹ́yìn ẹ̀kan lóhùn lè jọ lẹ́yìn ẹ̀ máa bọ̀ èmi àti ẹlájọ lè gba ìpẹ́. àṣẹ àṣẹ máa ń bí èrè máa ń bí èrè ẹ kò ti di sí ìwọ. bàbá o ẹ máa bọ̀. Bàbá kò bù lẹ́sẹ̀. Bàbá ẹ máa bọ̀. My PA. ṣe rí níwọ̀n bá gbà tẹ́ ti gbà pé máa ṣe ti wà àwọn kan àlejò yìí rè ẹ̀yin babes. bàbá. ẹ̀yin lẹ ní àwọn méjèèjì ètò bá dẹ̀wọ̀n lè máa kọ́ múnú àwọn méjèèjì. ṣe rí ẹ̀ ní problem àwọn méjèèjì tí yẹn ni ètò bá wọn ènìyàn kọ́ jẹ́nu ẹ̀ túsọ̀mù náà ń pè wọ́n túsọ̀mù ọlọ́ọ̀bá gbọ́ túsọ̀mù. ṣé mo tó ṣẹlẹ̀. ṣe bí bàbá ṣe wá yẹn wọ́n ti gbà láti ṣe tiwa mo fẹ́ kẹ́ bá mi bá wọn kàn kẹ́ bá mi ṣorí fún kẹ́ bá mi bá wọn jẹ́. wọ́n máa ti sí fìlà orí ìbí. ara ẹ̀ náà ni ara dán ni. wọ́n mọ̀ gbàgbọ́dọ̀ mi. kí ló ṣe yín. adé bá ríra. Papa. tó bá yẹ jẹ́ kí n gbọ́. Ti dágbére ẹ lè jẹ́ ṣá. kí n yọ pẹ́ńsù mi. Ẹ má ṣe ìrọ̀rùn, ẹ má ṣe wàhálà. A máa bá ẹ. irọ́ yìí ò mú mi sàn. òun ń sàn. Just for good 2 weeks. ayé lọ lórí tààrẹ́ta. A máa bọ̀ ẹ́ sígbà good 2 weeks. Ṣé ti dágbére lè ṣá? Papi o. ẹ jẹ́ kí n bọ́ sí orí ìkíní náà. oníbejì mi ò sí oníbejì rí. mi ò sí oníbejì. Kò séwu rárá. Ẹ take it easy, ẹ má worry. ẹ lẹ sá ẹ pẹ̀lẹ́ mi ọmọ pébí lẹ wa ẹ pẹ̀lẹ́ sá. àwọn ṣẹ́ẹ̀kì tí a kó fún yín ṣe gbogbo rẹ̀ ti yẹn ju ọ̀rọ̀ àwọn tí wọ́n sọ náà ni. nípa ṣẹ́ẹ̀kì tí a sọ ń pẹ̀ yẹn ni àwọn pípín yẹn wà ní ọ́fíìsì mi wọ́n ń dúró dè mí láti gba ṣẹ́ẹ̀kì yẹn. àmọ́ mo ti sign ẹ̀ mo dẹ̀ ti ṣe everything ṣe ṣọ́ọ̀pù kò sí wàhálà. wàhálà kò sí láburú sẹ́ẹ̀rì owó táwa gan ò rí ọ̀nà lọ́pọ̀ méjì lọ jẹ́ sí owó tá a fẹ́ san. owó yẹn máa pọ̀. nǹkan pọ̀ jù bẹ́ẹ̀ lọ káwa gan ò rí tọ́kàn wọn balẹ̀. ó dáa.
ẹ sọ fáwọn èèyàn tó fẹ́ lọ fún chẹ́ẹ̀kì ní pé kán lọ gba ẹran kan lọ́tùnla méjì tó kù kán lọ gbà next week. èmi náà tiẹ̀ ti rí ń bẹ mo ti rí pé méjì wà náà jẹ́ pé date next week ló wà náà sí problem. Papa. èmi nù. My PA. èmi nù. My able PA. wọ́n lè fẹ́ lomi ìsinmi. Another PA is a cancer piece. Ṣé wàá okay? Mo wà. Àbúrò. máa padà wá rí ẹ. Ayé tí ò lóko yìí. Ayé tó lọ sàlálù. Ayékáyé ń bẹ létí omi wàláì abájọ àwọn èbó wọn kò létí omi àtàtẹ́gùn ń bẹ ní atẹ́gùn ní fẹ́ sí mi lásán ó tó lọ́tọ̀ ẹ mú mi wájà ayé tí ì jẹ́ rí wàláì ó mèkì rẹ̀ bàjẹ́ ó mèkì rẹ̀ pa bẹ́ẹ̀ ni ayé tó dáa ẹ lásìkò tí bọ́ bá yín lóyún bọ́ ọmọ yàtọ̀ ọ̀rọ̀ olóríire làwọn olówó ń lọ ọ̀rọ̀ alágídí tálíkà lọ àwa là ń jayé yìí mi ò sì rìnrìn láyé ẹ bá wò ni yẹ kó tó wá lẹ́ẹ̀kan sí ayé mi yé wàlá mi ní ibẹ̀ máa ń bá mi lẹ́rù gan wọ́n lè gé jẹ́ lọ́dẹ yìí mọ́ ìmọ̀ bá irọ́ mi ṣe rí níbẹ̀ irọ́ jọjọjọjọ má pọ̀ lára yẹ ní o lè lọ tẹ́bi skik kò ní ìdílé ayé kí o mo gbé o mo bínú jà mo máa kọ́ wọn náà ọmọ àkọ́. ẹ gbọ́ ti tèmi náà là á ọ̀rẹ́ mi èmi náà bà fún mi láti là á. ẹ mọ́ wọn yín wá pápá ẹ mọ́ wọn yín wá là á. Mi kú ọkọ mi dá ayé mi ìjẹ́rí mi ìjẹ́rú ayé rí ẹ̀ẹ́dẹ̀ kọ́ mi ilé eléyìí yẹ ẹ gbà mí ọ̀rọ̀ ayé ẹ má gbà mí ọ̀rọ̀ ayé o mi kú ọ yẹ mo ti dára yẹ mi kú mi ìrírú eléyìí tún lé ara eléyìí tún lé yẹ ayé káyé yé mi dára. àyànmọ́ ọgbọ́ọ̀gùn orílẹ̀ lẹ́jọ́ kádàrá ò ṣe yí padà ọ̀rẹ́. àyànmọ́ ọgbọ́ọ̀gùn orílẹ̀ lẹ́jọ́ kádàrá ò ṣe yí padà ọ̀rẹ́. olóhùn èmi lòun sì ń béèrè ta ló ń tọ̀ ní ìmọ̀ wọn ni o. má jẹ́ káwọn Boko Haram wá mú mi o ọmọ kó wò mí sẹ́ bẹ̀rẹ̀ ni o jọ ń torí ọdọ́ wọn o. àmọ́ èyí tó rí wọn ẹ lọ kọ́kọ́ yọjú ni o kí n kọ́kọ́ rí yọjú wọn ná ọ̀yà lọ.
ẹ ṣe sùúrù náà. kí n ṣe sùúrù ládùúgbò tó àwọn aládùúgbò ń wò mí fòkìfòkì pé sílẹ̀ yóò mọ bí tí ń lọ ni. Àtẹ̀dá! 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 Látọ̀dún yìí. Oko oríire náà. Bóòlù ṣe mọ bí. Ọlẹ́yìn ni. Ọlá àtàlẹ́. Kò mọ̀ pé ewúrẹ́ tọmọ ẹ̀ sọnù ló ń kígbe pé nǹkan bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀. Ló jẹ́ ń wọ́ọ̀dé yìí. Wọ́n sẹ́ran nù. Ìwọ lọmọ tó sọnù tí nǹkan bẹ́ẹ̀. Sẹ́mi ni ọmọ. Sẹ́mi lọ wá ló pe lọmọ rẹ̀. Irú ọmọ fi pò mọ wà mí mọ wulẹ̀ wà mí. Tó bá jẹ́ pé mi mọ wà mí. Ìwọ gan ṣe tí ò dáa o èyí sẹ́yìn gidi ni mo ṣe. Àkọ́dá bó ṣe ń wùwà yìí. Kí ni mo ṣe? Ó dẹ̀ jẹ́ ń sọ fún ọ láti jọ́ tí wọ́n ti kú ò lè sọ ògbójú wẹ̀yìn. Ọmọ kó lówó olówó àti tálíkà ìwà wa ò lè bára wa mú mọ́. Irú àdúgbò tálíkà sẹ́yìn ń gbéhùn. Irú àdúgbò tèmi wà ilé olówó. Irú oúnjẹ tá ń jẹ ní tírú rẹ̀ bá jẹ. Òbí irú aṣọ tá ń wọ̀ ní tó bá wọ̀ yóò gbiná mọ́ la. Irú rìn tá rìn ní tó bá rìn ọ̀ wọlé. Àràdà sọ̀hún ṣé bó ṣe lè wù kó dí tó kó dí gágá kó dí kíkù ṣé àyè ojú á máa dí kí ẹ̀dìyẹ má débi àbá ẹ̀ tó bá rí ojú á máa dí kẹ́dìyẹ kó má débi tó sàbá sí. Táwọn èlé bá jí ẹ̀dìyẹ gbé ládìẹ tó ti yín ẹyin láti bí ìjọ mẹ́ta táwọn èlé wá jí ẹ̀dìyẹ gbé ṣé yóò ráyè débi ẹyin ẹ̀ mo bí ọ ṣé yóò ráyè mọ pàrọ̀ ẹ̀ máa lówó ẹ̀ mọ pa mọ́ ní sẹ́yìn kí ni bínú. wọ́n ti bá tó ti fi lé ní òtútù burúkú yìí. lóṣù mélòó síra wọn. tó dà bẹ́ẹ̀. bí wọn náà bá wà rọ ayé báyìí o ò ní rántí ilé ibi tí gbèsè ayé wọ̀ wà ibẹ̀ náà lè kó wá sórí ibi tí mo wà yìí ibi tára ti dẹ̀ mí tára ti rọ̀ mí tígbà ti sàn mí òun níbi tí mo wà yìí. torí kan bá sunwọ̀n ìmọ̀ ẹ̀rọ gba orí tiẹ̀ tó sunwọ̀n kọ́ ràn mí. ayé ò di dandan o. ó di dandan o. kò di dandan o. ó di dandan o. ẹ̀tọ́ lọ́ọ́ bá kówó mọ́ ni o. ẹ̀tọ́ lọ́ọ́ bá kówó mọ́ ni o. bọ́lá wọn bá kọ́ mọ́ òde ní bóyá ìṣẹ̀dá lẹ́nu. ẹ pẹ̀lẹ́ mọ́. Mr. Atọ́lá kí ló ṣẹlẹ̀ ariwo tí mo gbọ́ gan ló gbé mi bọ́ta ṣé kò sí. kò sí láburú ọkàn wàá wò mí nílé. mo ní kò sí ó wà gan ni mà ṣé ẹ rí Àtàndá tó dúró yìí ọ̀rẹ́ mi tímátímá ni. sẹ́mi lọ̀rẹ́ wọ. mi ń sọ̀rẹ́ rẹ. ṣé ẹ mọ̀ wọn rẹ ni. ọmọ àdúgbò wa lásán ni. ó lè kú dáadáa èmi lọ́mọ àdúgbò yẹn àbí bàbá àdúgbò. ilé olówó lọ wá ìkiri yan. kéèyàn ní ọmọ tó níyàwó láti bí oṣù kan kọ́ mọ́ darí wálé sọ́dà bẹ́ẹ̀. mo wá wo ìgbà tí yàrá wa ní òun yabọ̀ ń bíbí òkun mo wá fún ní mo tẹ́ḿbà ó ní tẹ́ḿbà ngbà tí mo wá ní kó ní tẹ́ḿbà pé kémi yọjú sí mi sì wá yọjú tí n bá sọ lẹ́gbẹ́ òun wa òun ẹ mọ́ bínú. ṣe rí lóòótọ́ náà nǹkan tẹ́yìn náà ṣókù díẹ̀ káàtó ẹ̀ tẹ́ máa bójú wẹ̀yìn lẹ́ẹ̀kọ̀ọ̀kan. iṣẹ́ tí mo ṣe ní ni ó fún mi ní lẹ́sbíìsì mọ́ iṣẹ́ tí mo ṣe ní mo lóun ni ó fún mi ní lẹ́sbíìsì. olódò lesbian ebo lesbian ma. ẹ wo ẹ̀yin méjèèjì náà kí lè fi yàtọ̀ síra yín tẹ́ ń sọ̀rọ̀ mi jọ. nǹkan tó ṣẹlẹ̀ gangan ni wípé iṣẹ́ ọmọ wọn tó ń ṣe ni kò jẹ́ kí wọ́n ráyè kó lọlé but bẹ́ẹ̀ ṣe wá pàkíyèsí mi sínsìn tẹ́tí mi dẹ̀ ti tó máa ṣàtúnṣe èmi gan ti ní máa pè yín tẹ́lẹ̀ pé 2 bedroom flat tó wà lẹ́yìn tó vacant yẹn kò kúkú sẹ́nìbọ̀dì tó wà ń bẹ̀ ó kọ̀ wà ń bẹ̀ ni so mo ti decide tẹ́lẹ̀ pé màá fún yín níbẹ̀ so that ẹ lè kó àwọn family wa sí ibẹ̀. mo ṣe o ẹ ṣe gan wa ẹ ṣe mo dúpẹ́ mà ọlọ́wọ́ borí jẹ́ iná mà. mo bá dúpẹ́ mà ẹ ṣe mà ẹ ṣe mà ẹ sì mà ẹ tíkì mà ẹ jọ mà àyíbá mọ̀ tẹ́ ẹ bá ń wá àwọn seniority sí ẹnu ọ̀nà. I need for now but ẹ lè wọlé kí fún yín lóúnjẹ. ẹ ṣe o ó tiẹ̀ ti fẹ́ mọ̀ lọ́kẹ́ tó jáde gan. irọ́ o máa bẹ irọ́ sẹ́ okun ló àfi gbé kèé sẹ́bi máa bẹ máa lọ sí. Mr. Tode rọra ẹ ṣáà ní pé wọ́n ń dùn wọ́n ẹ má tún kọ́ kejì. àwọn pẹ́ kó tó ká alápàdé ó sì àná wa mọ̀ ọ́ tó bẹ kú. kò sádà tó lè yí padà kágbà fọlọ́run kalẹ̀ ní ìsinmi kágbà fọlọ́run kalẹ̀ ní ìsinmi kágbà fọlọ́run kalẹ̀ ní ìsinmi. ẹ ti ń wọlé láti ẹ̀kọ́ pé ẹbí wa ló fẹ́ ṣèpàdé èwo ní tàwọn àlejò méjì bẹ́ẹ̀ ni ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ wípé n tá a fẹ́ sọ̀lé lórí ó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ Da Silva lọ́ọ̀yà iléeṣẹ́ Da Silva ni PAC chairman nìyí so a ní láti jẹ́ kí wọ́n wà níbẹ̀ ọ̀rẹ́ olúwa lólùlọ́ọ̀ tó fẹ́ bá a sọ ọ̀rẹ́ olúwa jẹ́ ká gbọ́ tó fẹ́ wí. lákọ̀ọ́kọ́ ẹ ṣé
fún ìpàdé yìí tẹ́ jẹ́ kó di ìmúṣẹ. Nǹkan tí mo fi pè é ni wípé mo fẹ́ dá ọ̀nkú mi, ọ̀nkú Bọ́ládé, dúró nílé iṣẹ́ mi. Kí ló fẹ́ fà yẹn? Kí ni mo ṣe? Nítorí ìṣubú ilé iṣẹ́ Da Silva Group of Companies ni wọ́n wá. Olúwa. Ẹ̀dúró. Kíkọ́ sọ̀rọ̀. Proposal tẹ́ wá gba check ẹ̀ lọ́wọ́ mi. Báwo lẹ ṣe náà? A ṣe ẹgbẹ́ bàbá. Ṣé proposal yẹn ó jẹ́ ni? Of course. Ẹgbẹ́ bàbá. Ó jẹ́ new now. Ṣé bọ́n wọ́n ṣiṣẹ́ yẹn? Mi ò mọ̀. Ẹ sọ̀rọ̀ nígbà yẹn. Mi ò mọ̀. Wọn ò lè mọ nǹkan kan lọ́sàn-án yẹn. Èmi mọ̀. Ẹ tiẹ̀ wò ẹ kú jókòó ẹ̀yin ìyá mi àti bàbá mi. Ẹ ṣe pé ọmọ mi pè yín ẹ̀dẹ̀ jẹ wa Ọlọ́run á máa tún tiyín ṣe o. Ọ̀nkú gẹ́gẹ́ bí mo ṣe dá yín lóhùn lẹ́ẹ̀kan. Ṣé rí lójú yín ó dàbí ẹni wípé ẹ̀yin àti bàbá yìí pé ẹjọ́ ń ṣe màdàrú gbogbo ìwà màgòmágó tẹjọ́ ń ṣe ń lé iṣẹ́ ọkọ mi pé ẹjọ́ ń ṣe ni àmọ́ bàbá yìí ò mọ̀ kankan. Lọ́yà ṣé ẹ̀rù ti ìjọ òní tí mo sọ fún yín pé ẹ̀rù ń bà mí àyà mi ń já pé responsibility tó fẹ́ gbé lórí ọmọ mi pò ti pọ̀ jù ṣé wá rí pé fears mi ti wà confam wàhálà ti dé o wàhálà ti wá dé báyìí o. Lọ́yà tí kì bá ń ṣe bàbá onínúure tí Ọlọ́run fi ṣèkẹ́ mi tó jẹ́ kí n mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé iṣẹ́ ọkọ mi inú òkùnkùn ni ìbá wà. Ẹ gbà mí o ojúkọ ẹ pa ojúkọ èrè tí mò ń wò ní ẹjọ́ nítorí Ọlọ́run má jẹ́ kí nǹkan kan ṣọmọ mi o. Àbí gbogbo àwọn tó ń plan ní nǹkan tí bàbá ṣàlàyé fún mi pé wọ́n plan ṣé wọ́n lè plan láti dẹ́mi ọmọ mi légbodò ni. Ẹ gbà mí o. Kò sí nǹkan tó máa ṣọmọ yín madam, kí ló ṣẹlẹ̀ ní kẹ́ ẹ sọ fún mi. Bàbá ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ ṣàlàyé fún lọ́ọ̀yà. Kí ni mo wá sọ fún mi? Bàbá ẹ ṣàlàyé, ẹ má bẹ̀rù yẹn ṣàlàyé fún mi. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé. Ṣé rí àwọn kan nílé iṣẹ́ wa wọ́n fẹ́ kówó fún mi àmọ́ mi ò gbà lọ́wọ́ wọn nítorí ẹyẹ lélẹ̀ mi kò sí mo ṣe lè báyàn jẹ tó yóò dọjọ́ kú tí mi ní táyà bẹ mo gbọ́dọ̀ ti ẹ̀yà kí mi náà kí n bó nílé kí n bá kú nǹkan tó ṣẹlẹ̀ gan-an. Ẹ ṣé gan bàbá. Madam ẹ fọkànbalẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ yé mi ṣe mọ̀ tí iléeṣẹ́ bá ti ń gbèrú àwọn kan báyìí máa yọjú ń bẹ̀ àmọ́ ṣá bàbá náà la máa tú wa bẹ̀ àwọn ló máa ṣiṣẹ́ yìí fún wa bàbá ẹ jọ̀ọ́ ìṣe lẹ máa darapọ̀ mọ́ àwọn tá à ń sọ yìí o ẹ máa play along pẹ̀lú wọn ẹ máa ṣe bí ẹni tí ò gbọ́n. Mo gbọ́n. Àmọ́ ká lè mọ àwọn àṣebí láàrin iléeṣẹ́ yẹn yẹn pé tó wá máa mú bọ àṣebí ọ̀bọ. Èmi ò ní ṣe bí ọ̀bọ o sẹ́ni tó bá ṣe bí ọ̀bọ ńgbà tí wọ́n bá pọ̀ bọ̀ sí wọn ní pòun náà. Ẹ má wọrí bàbá wọn nípa yín. Àmín. Ṣe rí máa fún yín kinní kan báyìí bíi báírò ni ẹ fi sáyà yín nígbàkigbà tẹ̀yìn àti wọn bá ti jọ wà tàbí kẹ́ ẹ mú sórí tébù tẹ́ bá wà pẹ̀lú wọn. Ṣe rí báírò yẹn ẹ make sure pa aṣọ kankan òbó tẹ́ bá ti fi sí ibikíbi tẹ́ bá fi sí tẹ́ bá wà pẹ̀lú wọn nítorí gbogbo nǹkan tẹ́ jọ ń sọ àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ níbẹ̀ gbogbo ẹ̀ ní kí nìyẹn máa record. So tẹ́yìn bá ti ṣe yẹn tán ẹ fi yòókù kẹ́ dáadáa mi gẹ́gẹ́ bí amòfin èmi àwọn mo ṣe máa fi yẹn báàkì nǹkan tó ń ṣẹlẹ̀ yọ. Madam ẹ rántí àlátẹ́ni ọ̀rẹ́ olúwa là o. Mo kúkú rántí torí ẹ̀ náà mo ṣe ń kí ẹ gbà mí o. Torí ẹ fọkànbalẹ̀ o ẹ fi iṣẹ́ yẹn lẹ́fẹ̀ẹ́ mi gẹ́gẹ́ bí amòfin máa ṣe nǹkan tó yẹ kí n ṣe ṣe gbọ́n. Lọ́yà ṣe lè fi ipò máa work. Lágbára Ọlọ́run á fún wa ṣe. Madam ẹ fọkànbalẹ̀ ṣe bí mo sọ fún yín fọkànbalẹ̀ pẹ̀lẹ́ mi. Bọ́ládé. Bàbá gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbé mi lọ lé ọtí tẹ́ fẹ́ fobìnrin tẹ́ fẹ́ fi bà ńlá yé jẹ́ owó tí mo fi ń re epo lásán tó jẹ́ 2000 tẹ́ lọ kó 200,000 tẹ́ kó lé lọ́wọ́ ẹ mọ̀ pé lọ́wọ́ wa ń bẹ nígbà yà mí àwa méjì péré là ń lò ní gbogbo Nàìjíríà bó ṣe tẹ́ ìrùkẹ̀rẹ̀ fà lọ́wọ́ wa. mo ní lọ́dọ̀ mi tọ́wọ́ gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ó yẹ orí mi ti. It's getting violent. Ẹ dì wọ́n mú o máa arrest wọn o. Ó yá wèrè ni. Orí mi ò ẹ bá wọlé mi. Ẹ gbọ́dọ̀ orí wà bẹ orí ẹ̀ dùn mí yé. Lọ fún ọ́n bẹ́ẹ̀. Alábí má jẹ́ ṣe fi o. Àní òfin lẹ̀ lọ́jọ́ kó olórí ẹbí bẹ́ẹ̀ jókòó. Ẹ jẹ́ ká dá tí wọ́n sí. Ẹ jẹ́ ká dá tí wọ́n sí. Àfẹ́ ni ọba kọ̀. Alábí Sa ẹ bẹ́ẹ̀ ṣe ẹni ẹlẹ́ni. Alábí jókòó. Alábí bàbá. Alábí. Sa jókòó. Alábí bàbá. Pásítà.
I'm not a fool. Mo dẹ̀ mọ ohun tí mò ń ṣe. Gbogbo ohun tẹ́ ẹ ṣẹ̀ṣẹ̀ rí tẹ́ ń sọ yìí tẹ́ wá ń fẹ́ sọ di kínní èmi ti gbọ́. In fact, ká dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lọ́jọ́ tí a ní kí ọmọ yìí kó yan guardian tí gbogbo wa jókòó láàárín wa pàápàá irú Bọ́ládé làwa fọkàn sí. By the time tó lọ sọ wípé ọkùnrin kan àtọ̀dá tí mo realize pé driver tí bàbá ẹ̀ máa ní kó gbé káàkiri ni inú mi bàjẹ́ torí mo rí pé ẹni tó mú sẹ́gbẹ́ yìí kò fi gbogbo ara nílà káyè bí òmùgọ̀ ló ṣe rí. ẹ ṣàṣẹ mi mọ gọ̀sà. má ṣe mí gbọ́ ìṣe àti ìwàsí ẹjọ́ tó mùgọ̀ ṣùgbọ́n bí mo ṣe wá wò ẹ́ sì mo rí pé o ní làákàyè o sì lọ́gbọ́n o tó wá jẹ́ ẹyẹlé ẹ̀dá tí ń bá ní jẹ tí ń bá ní mu tí kì í dá ní. ẹyẹlé tí ẹ ní èmi lẹyẹlé. ó yẹ kí n ti gbégbèsè ṣùgbọ́n mo fẹ́ kójú gbogbo yín pé mi ì fẹ́ dàbí àgbàlagbà tó kanlé tó tó kanú tágbà bá dẹ̀ kanlé tó bá kanú irú wọn kì í rẹ́ni bá ní gbé ọ̀rọ̀ lórí bó ṣe rí yìí. àwọn olórí ẹbí idiot lélẹ̀ bọ̀dà bọ́ abálọ̀rọ̀ ẹ̀ sọ àlà torí mo ṣe ń wẹ̀ bí kí n bẹ́ orí ẹ̀ ní bẹ́ẹ̀ bọ́rọ̀ ṣe wá rí i lọ́ọ̀yà náà ló ṣe máa gáìdì wa gbàtọ́rọ̀ wa rí bó ṣe rí kí lẹ rò pé a lè ṣe lábẹ́ òfin tí gbogbo nǹkan máa fi dà just please tell us. kò ní yà yín lẹ́nu pé Mr. Bolade Davis ni major culprit gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Da Silva Group ìmọ̀ràn mi ni pé kí iléeṣẹ́ yìí má bàa di ohun ìgbàgbé àti Mr. Bolade Davis àtàwọn 70% tó kù tí wọ́n jọ ń dalẹ̀ ní Da Silva Group kí ẹ tètè jẹ́ kí wọ́n kúrò ńbẹ̀ láì jáfara chairman wa lóòótọ́ lọ́jọ́ ọmọdé ṣùgbọ́n olówó ni wọ́n pẹ̀lú kó máa di pé olówó èní ó di olówó àná. torí ẹ̀ ìmọ̀ràn mi rè fún àwọn ẹbí. ó dáa bẹ́ẹ̀ that's good. nígbà tọ́rọ̀ ti rí báyìí tí lọ́ọ̀yà ti ṣàlàyé tí idiot yóò dẹ̀ lè tí ó lè deny táṣìírí ẹ̀ títú èmi rí i pé tí n bá understand lọ́ọ̀yà yìí dáadáa ó ń jẹ́ ká mọ̀ pé kí gbogbo ẹbí má sàsùn para ká má dẹ̀ finá sórí òrùlé sùn àwọn tí wọ́n pàdé àpòpọ̀ pẹ̀lú idiot ẹni tá a pè lẹ́bí tá a pè léèyàn yìí gbogbo wọn kàn lọ sáàkì wọn bíi bẹ́ẹ̀ kọ́ ó ṣeé ṣe kó mi tẹ̀ ìwọ ìgbín lẹ́nu torí pé àní mọ̀ pé ọ̀tá tó fojú jọ̀rẹ́ ní gbogbo wọn ìyẹn bẹ́ẹ̀ o bọ̀ mo wá fẹ́ gba permission látọ̀dọ̀ olórí ẹbí kẹ́ ẹ yọ̀ǹda òun fún mi má ṣe gbà kìtìyàn bó ṣe máa dẹ́wọ̀n. kò jù bẹ́ẹ̀ lọ. mọ́mí ẹ̀ tán jẹ́ sista wọn lè gbà ẹ́ lẹ́ lọ́wọ́ mi with my caliber exposure personality connection wà lọ prison sir. ìwọ tó yẹ ká mú yàn gan you are a disgrace to the family yẹn nípa orí ló kó wa yọ èmi àti lọ́ọ̀yà ṣe fi kúnlùkù àti ìyá ọmọ yìí wípé tá a bá ti ṣe ọdún kan àkìtàn kí a jẹ́ kí òun bọ́ sí òkè àṣé òun gangan ló fẹ́ bí iléeṣẹ́ wó gẹ́gẹ́ bí ipò mi bí olórí ẹbí kí Bọ́ládé kó fi iléeṣẹ́ Da Silva sílẹ̀. ẹjọ ọmọ àwọn sunkún nílé mi ẹjọ àní wọn sunkún nílé mi ẹgbẹ́ kun yín bọ́ta. Bọ́ládé orí mo jẹ́ ayé ẹ báyìí mo ṣe tó tún mi Bọ́ládé ìdè ìṣọ́lẹ̀ mo ní mo sì ní lọ́wọ́. olówó lọmọ náà olówó olówó lọmọ náà olówó ó bọ́wọ́ nílé o olówó ó bọ́lá nílé o olówó ó bọ́rọ̀ nílé olówó lọmọ náà olówó ó bọ́wọ́ nílé o olówó ó bọ́lá nílé o olówó
ṣe yí padà ọ̀rẹ́. Àyànmọ́ ògbóògùn orílẹ̀ ẹlẹ́jọ́. Kádàrá ò ṣe yí padà ọ̀rẹ́. Ohun Elédùà bá kọ mọ́ ni o. Kò sẹ́dá tó lè yí padà. Ohun Elédùà bá kọ mọ́ ni. Kò sẹ́dá tó lè yí padà. Ká gbà fọ́lọ́run ká lè ní ìsinmi. Ká gbà fọ́lọ́run ká lè ní ìsinmi. Ká gbà fọ́lọ́run ká lè ní ìsinmi. Ká gbà fọ́lọ́run ṣebí ìyẹn ló dára. Torí ẹ̀dá tí ó gba kádàrá rẹ̀ dandan ni á gbà kodoro. Mo ní ẹ̀dá tí ó gba kádàrá rẹ̀ o yóò gbà kodoro. Àyànmọ́ ti dúró o, kádàrá ò ṣe yí padà o. Àyànmọ́ ti dúró o, kádàrá ò ṣe yí padà o. Ẹ̀dá ayé kan kò lè pa kádàrá dà láéláéláéláéláé o. Ẹ̀dá ayé kan kò lè pa kádàrá dà láéláéláéláéláé o. Ohun ẹ̀dá bá máa jẹ́ láyé kò ní ṣàyídẹ́. Ibi ẹ̀dá bá máa dé láyé kò ní ṣàyídẹ́ bẹ́ẹ̀ o. Omi ẹ̀dá bá máa mú láyé kò ní ṣàyímú. Ohun ẹ̀dá bá máa jẹ́ láyé kò ní ṣàyídẹ́ o. Olówó lọmọ náà. Olówó lọmọ náà. Ó bọ́wọ́ nílé o. Ó bọ́lá nílé o. Ó bọ́rọ̀ nílé. Olówó lọmọ náà. Ó bọ́wọ́ nílé o. Ó bọ́lá nílé o. Ó bọ́rọ̀ nílé. Olówó lọmọ náà. Àyànmọ́ ògbóògùn orílẹ̀ ẹlẹ́jọ́. Kádàrá ò ṣe yí padà ọ̀rẹ́. Àyànmọ́ ògbóògùn orílẹ̀ ẹlẹ́jọ́. Kádàrá ò ṣe yí padà ọ̀rẹ́. Ohun Elédùà bá kọ mọ́ ni o. Kò sẹ́dá tó lè yí padà. Ohun Elédùà bá kọ mọ́ ni. Kò sẹ́dá tó lè yí padà. Ká gbà fọ́lọ́run ká lè ní ìsinmi. Ká gbà fọ́lọ́run ká lè ní ìsinmi. Ká gbà fọ́lọ́run ká lè ní ìsinmi. Ká gbà fọ́lọ́run ṣebí ìyẹn ló dára. Torí ẹ̀dá tí ó gba kádàrá rẹ̀ dandan ni á gbà kodoro. Mo ní ẹ̀dá tí ó gba